ọkùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn Akeem ọkọ single mother máa ti wọ́ gbajúmọ̀ olórin ẹ̀mí ni ìyẹn Yínká Aláṣeyọrí tu lórí ẹ̀rọ ayélujára tó sì sọ kùgbákùgbẹ́ ọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tí arábìnrin náà sọ wípé káwọn ọmọ Nàìjíríà máa gbàdúrà lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn ajínigbé àwọn agbésùmọ̀mí jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé láti bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí. Yínká Aláṣeyọrí sọ pé káwọn èèyàn máa gbàdúrà wípé kìí ṣe pé ìjọba ò sapá wọn. Ọ̀rọ̀ yìí bọ́ sí àpò ìbínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà wípé ìjọba ò sapá wọn, kádìkì ìjọba sapá wọn ni wọ́n á ti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà, wọ́n á ti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Kàkà kí Yínká Aláṣeyọrí sọ pé kí ìjọba kó tẹpá mọ́ àti gba àwọn akẹ́kọ̀ọ́ là, níṣẹ́ ló ní káwọn ọmọ Nàìjíríà máa gbàdúrà. Ọ̀rọ̀ yìí ó bọ́ sápò ìbínú àwọn aráàlú tí wọ́n sì ń wọ́ tu lórí ẹ̀rọ ayélujára. Ẹ gbọ́ ohun tó sọ. Onídùúró mi olórí burúkú a ti mọ̀ ní pé ó máa padà ṣẹ̀sín. Onídùúró olórí burúkú wo? Onídùúró olórí burúkú wo? Ta ló nídùúró wèrè? Àbẹ́ òpó ọkọ̀ tó ń fọ̀ lẹ́sìn jáde ni. Ta ló nídùúró wèrè? Wọ́n ti gba ráìsì, àwọn náà ti gba ráìsì. Wọ́n ti gba ráìsì, wọ́n ti gba fúnra. Wọ́n ti fọ́ mi sẹ̀ nílẹ̀ l'Abuja. Fẹ́mi useless nǹkan tó ń sọ lẹ́nu ké who told you the government are not working? Ṣọ́ọ̀ṣì ṣiṣẹ́ ni. Mo wo fídíò yẹn orí mi fẹ́ máa yí pé ṣé àǹtí Yínká ló ń sọ̀rọ̀ yìí àbí AI? Àǹtí Yínká wò ó pé ṣé àǹtí Yínká ló ń sọ̀rọ̀ àbí AI? Ẹ ti gbọ́ fà. Nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó ń sọ pé everybody sọ̀rọ̀ kò ń ṣe bí ti yín o. Ẹlòmíì inú yín ní làákàyè kò ń ṣe ọ̀rọ̀ tí yín lọ́fẹ́, kò ń ṣe ọ̀rọ̀ tí yín lọ́fẹ́ because mo ò lè digest ọ̀rọ̀ yẹn, mi ò lè digest ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ lè máa sọ pé àdís bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí báyìí sí they need prayer. Ṣé prayer yẹn láwọnú gbó? Ṣé prayer yẹn láwọnú gbó? Àní ó ti lọ kọrin ní lásán wọ̀kì náà, ó yẹ kó máa sọkúsọ, ó yẹ kó máa ké gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kan. Sórí nǹkan tó ṣe yìí, ọmọ Nàìjíríà wá fa ẹsẹ̀ ẹbí àfẹ́gbọ́n. Ẹ̀mí wọn gá tẹ̀fẹ̀ wọ́n fẹ́ bọ́ ẹ̀wọ́ ẹ̀mí yá fẹ́ bọ́ sí because ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Tinubu bèbí àbí kí ló wù pẹ̀ nǹkan tó ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Kò tí tẹ́bà mọ̀ nǹkan tẹ́ máa sọ ẹ panu mọ́. Mo ń wo pé ká lọ máa we should pray. You just shut up. Máa gbọ́. All we have to do is to pray for our country Nigeria. Jọ mélòó ni prayer fẹ́ di mélòó lè fẹ́ gbà Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn tẹ̀ ń pa mí lẹ́nu prayer for country. Ó dà kẹ́ Yínká ṣo ti fa gbó tí ó fa kòkó ni àbí bàkì ló fà. Gọ́ọ̀mù lọ fà gọ́ọ̀mù ẹ má kó ọmọ tó ṣẹlẹ̀ ó mọ tó ṣẹlẹ̀. Èmi lọ́jọ́ kìíní àná asẹ́ẹ̀tì kámẹ́rà fún wọn nígbà iṣu àwọn àti ṣé Tọ́pẹ́ Àlàbí àbí Àlàbí tá a falẹ̀ ya pé wọ́n ṣe báàdì fún yín wọ́n ṣe gbádàkọ̀ ara ti ń tú ẹ̀yìn náà ìtura ti ń dé ẹ̀yin náà ẹ ti lọ ń kọrin London ẹ ti ń kọrin ẹ ti ń travel ọ̀rọ̀ yìí ti dayọ̀ nínú orin tẹ́ ẹ̀ ń kọ nínú àdúrà iná yìí náà ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu ẹ ti ń yan fanda ẹ ti ń kọ́lé ẹ ti ń lo mọ́tò ẹ ṣe ní wáyé ìbòsì ẹ pé ká lọ máa gbàdúrà àti Yínká ó dàbí ẹfẹ́ ramáyé ẹfẹ́ ramáyé ẹ wo ara ń kan Nàìjíríà báyìí o tẹ́ bá mọ̀ nǹkan tó yẹ ẹ̀yà panu yín mọ́. Ìjẹ́ tó bá jọmọ tiẹ̀ tó fi òbú ẹ̀bí tó bá jọmọ tiẹ̀ tó gbé jáde kọ́ lọ sí Tinubu. Ṣọ́ọ̀ṣì ló máa wà ó máa wà ní ṣọ́ọ̀ṣì á máa gbàdúrà pé bí Ọlọ́run torí ẹ̀mí mọ́lá wọnú gbó àwọn ọmọ 2 years àwọn ọmọ 4 years àwọn ọmọ tí wọn mọ kankan tí wọn mọ anything wọn lè divide Nàìjíríà gan wọn lè sọ pé báyìí làwọn ṣe rí àwọn ọmọ yẹn lẹ́ni we need prayer so ká máa gbàdúrà àtàwẹ̀ fún Nàìjíríà níbi tí gbogbo nǹkan wà ń bẹ bísíbà àtàwọn ọmọ bíi 40 lọ́mọ àná kidnap wọ́n bẹ kí ló wúkọ̀ ẹ̀ wọ́n bẹ kí ló wúkọ̀ wọ́n bẹ má nìyẹn lórí má kí ló kọ́ má nìyẹn náà má nù no ìkàrí ẹ̀yìn Yínká. Yínká wàláì ìkàrí yín o ìkàrí yín o ìwé ṣì ń lo ẹ̀sẹ̀ tó ní deserve respect àti Yínká wọ́n ní ìkàní ẹ̀ o ìwọ bọ̀tà ìkàní ẹ̀ o ìwọ sọ̀rọ̀ ní pé ìkà ẹ̀ ń ṣàbíamọ àbíagbá ní gbogbo yín àbíagbá ìbá má dákẹ́ má tẹ̀ wá sọ anything kẹ́ tẹ̀ má sọ anything kẹ́ má sọ anything kẹ́ má sọ anything kẹ́ má tẹ̀ sọ anything ó bẹ́tà
ó bẹ́tà ju jargon sọ̀rọ̀ òsì ọ̀rọ̀ òfò tẹ́ ìtọ́lá ìbá jẹ́ pé ẹbí yín ìbá jẹ́ pé ẹbí olẹ́bí tó ẹbí kidnap wọn ò ọmọ lè yẹn síbẹ̀ sí láyé wàá sọ pé wọ́n mọ ṣọ́ọ̀ṣì ẹbí ló tí kàn wọ́n ká lọ mọ máa ẹbí tí gbàdúrà wọ́n fi ṣọ́ọ̀ṣì ká pamọ́. lọ máa ṣe kinní kan mo wo fídíò inú mi dẹ̀ ń rú pé ṣé àìlọ́mọbìnrin ayọ̀kọ́ ọmọbìnrin ti gba ọfà lọ́pọlọ mo ṣẹ̀ rí pé ọfà yẹn ó ń dààmú ọpọlọ yín gidi ni ó ń dààmú ọpọlọ yín bóyá dandan kẹ́ ẹ sọ̀rọ̀ bóyá èmi ò dandan mọ̀ kẹ́ ẹ bí ṣe àtọ́tọ́ ní kò fídíò bóyá tẹ̀ dandan sọ̀rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀. wọ́n tẹ̀ ti finish ẹ̀ lórí Instagram Ah, lórí o fẹ́ fi ọwọ́ rẹ̀ o dẹ̀ fẹ́ ṣubú o fẹ́ fọwọ́ rẹ̀ o dẹ̀ ó fẹ́ fẹ́ ṣubú àbó ti ṣubú already pẹ̀lú ó ọwọ́ ti rẹ̀ tó ṣubú tọ́ ní nàìjíríà tara kan ẹni tó ti ṣubú kò ṣe pé ó fẹ́ ṣubú ó ti ṣubú eléyìí ẹ wo sórí Akeem èmi gan ṣe ń realize pé sórí religion wọ́n ti fi bá tiwa jẹ́ nílùú yìí o tó ṣe mọ̀ ní. light and light like religion wọ́n ti fi bà nǹkan jẹ́ like a lot ti bàjẹ́ lórí religion because mo notice pé religion yìí náà làwa bá dé ibi tá a dé religion nàìjíríà wọ́n fẹ́ lè gé ẹlẹ́sẹ̀ àbí kò ní wùndù lápá kọ́ ní kó máa lọ ṣọ́ọ̀ṣì kó lọ máa gbàdúrà wàláì níbi tí religion tó ti bá tiwa jẹ́. ìwọ wá sọ pé ká má sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ lọ. gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ tó ṣe àtẹ́ǹdì sí àwọn ọmọ wọ́n ṣe àtẹ́ǹdì sí àwọn wọ́n ṣe àtẹ́ǹdì sọ́wọ́n wọ́n jẹ tàbí àbíjọ́ wò. ká kúrù fún ẹ níbi tó bá wà orí ẹ ìwọ wà nú èsì ò ń gba èsì sọpọlọ àwọn ọmọlọmọ wà nínú òjò wọ́n wà nínú òrùn ìwọ ń sọ̀sọ̀kúsọ lẹ́nu. ìsọkúsọ gbáà tó bá jọmọ tiẹ̀ lọ kidnap tó lọ jù sínú igbó ṣé wọn máa ní kó máa gbàdúrà kó máa pariwo Jésù àbórí ẹ bù. ẹ káàsán ní kẹ́rìbọ̀dù. èmi náà mo rí post tó post yìí ó ti yóò nínà tó bá yóò kò ní sọ kọ́tọ̀kọ́ tán náà ìwọ táwọn èèyàn like tẹ́lẹ̀ tó wá lọ sọ̀rọ̀ kọ́tọ̀kọ́ tán ṣọ́rọ̀ nìyẹn ó ti ń gbẹ̀kọ́ lọ́wọ́ ìjọba nínà ó ti ń gbẹ̀kọ́ lọ́wọ́ ìjọba ó ti lọ kọrin lásán ó ti invite sásówọ̀kì ó ti lọ kọ kí ló ń kọ orí tó máa kọ tó lóun kọ mi yẹn kí ló ń kọ wèrè orí tó kọ yẹn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ń kọ wèrè orí tó kọ. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn not àwa èèyàn kan tí mi ò ní káàmì kára mi mọ́ wọn àwọn èèyàn kan máa ń jẹ́ kí àwọn èèyàn tí wọ́n relevant àwọn èèyàn tí wọ́n relevant àwọn èèyàn ìwé ilé ìsìn ó wà irrelevant ẹni tó bá ń fún wọn látẹ̀ńṣọ̀n ló máa jẹ́ kí ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu irú ọ̀dẹ̀ ara ẹ̀ ọ̀dẹ̀ ní náà very useless like very useless. ọ̀dẹ̀ ní ó lanu gbà bí ilẹ̀kùn mọ́tò. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pé she's a fool. mo gùn burúkú. kọ́tọ̀kọ́tọ̀ ló sọ lọ́sọ̀ èmi ní ọ̀pọ̀. Bá kí ló fàdí àbọ̀bù kòkó. Kò tí pẹ́ tí mo wò tán sí mo wò pé wọ́n ṣì tán kulẹ̀ báyìí. Ó dẹ̀ ẹni sí anyway ẹ má bínú. Tani who is she? Aláṣeyọrí. Onídẹ̀ẹ́gbọ́ ẹgbọ́ AK tún play kò ní jẹ́ AK tún play kan ọjà kó tán. Those children they are your children. Jẹ́kọ́ gbọ́ sí ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu. Bomba class ni. Àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn ọmọ tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn-ún. You can't say that president or the vice president they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Má ṣe o. ọ̀sán ni mo wo Even ọ̀rọ̀ the yẹn security personnel wọ́n lè ti súnmọ́ tò síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Iṣẹ́ èfú. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. Imagine. èdè ayé ló mú. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. Lẹ́nu àdúrà ló máa ká òun. wèrè tó kọ́ ní gospel. So ìwọ́n bí ìlú wà. Ẹlẹ́sìn. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ó bìlì fún òun ọ̀rọ̀ sọ ni. Orí ẹ̀ ti bàjẹ́ yíká. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Akeem ọkọ single mother sọ sí Yínká Aláṣeyọrí kí lẹ rí sọ sí ṣóhun tó sọ yìí ṣó dàbí kò dáa ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín adúpẹ́ àmọ́
lórí.